Adédayọ̀ mi yọ wọ́n ṣe bóṣù ló yọ ọkọ̀ Bísí mi yọ wọ́n ṣe bóṣù ló yọ ọmọ alágbádá ọ̀la aláṣọ ire ńlá Emmanuel mi yọ wọ́n ṣe bóṣù ló yọ. ẹ̀bẹ́ mi pàtó ní ogun kí n yọ Fásakí o Adédayọ̀ Emmanuel mi akíkanjú akọni tí ó ṣe fogún kilẹ̀ mọ́ ọmọ wọn ló mú Ògè Èkìtì mo ní wọn mọ ògún kí o mo ní òkú ọjọ́ òbí rẹ ò ní o ọjọ́ rẹ ni yóò máa jáde fún ńlá iye bàbá mi o Adédayọ̀ ọmọ Fásakí o ọmọ ẹlẹ́yẹ mẹ́ta ọ̀rọ̀ kàṣàkàṣà ìkó iná ìkó oòrùn ìkókó òṣùpá ata ní yáyà ọmọ olómù o kéréje ọkọ Bísí ni o olówó orí ọkọ Bísí bàbá Tọ́lá Adédayọ̀ bàbá mi ọmọ ló tó pèrè bàbá bárúgbó ẹnu bàjẹ́rù ẹ̀wò mo ní ìwà fìṣẹ̀ tẹ́bí nítòótọ́ lásọ tuntun lára mo ní lójoojúmọ́ ló mọ̀ tuntun lára ó mọ̀ dẹ́láwọ̀ mo ní òkú ní sálẹ̀ ayé ọdọọdún ní sápẹ́ ìrúwé o bàbá mi o mo lọ́dọọdún ọdọọdún lárí tuntun ọmọ òbí lórí àtẹ ò nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ ọmọ Fásakí bàbá mi bẹ́tì rẹ̀ bá ń já o mo ní o mọ̀ bẹ̀rù mọ̀ fòyà àyàn Bísí Ṣẹ̀rífù tí gbogbo ayé mọ̀ sí Àrẹ̀mú Eléwì ló ń perí rẹ̀ síre mo ní níre lójú owó rí ojú rẹ̀ ò ní rí mi ọmọ ọlọ́jà mo ṣe ọmọ òṣè mújì ọmọ aláyàwùdà bẹ̀rẹ̀lẹ̀ ọ̀nà yẹ́rẹ́ oko nílùú rẹ̀mú ọmọ uta jẹ̀gì rẹ̀ àìná yasùkú jọgbọ́n rẹ̀ àgẹ̀mọ̀ralẹ̀ bàbá mi ò bá bẹ́kìtì délé ìrẹ́ Èkìtì wọ́n á jẹ kọ́sùn wọn àti ìfẹ́nu lódò yán. ọmọ rẹ ló kí o ayé Bísí Ṣẹ̀rífù mi ọmọ Federal Polytechnic ilẹ̀ Olùjì electrical electronics mo lémi mo gún kí ọ ẹndítù tó ṣẹ̀fẹ̀ máa ń lọ mo ní ọdún kan ni yóò máa jásí fọ́nlá iye. ojú rẹ̀ ò ní rí ibi oyè òkì dẹnu kábẹ́nu jẹ́ mo ní ojú kí káyọ̀ kó ti banújẹ́ fojú o ọmọ ni mo jẹ́ o bẹ́ẹ̀ ni ọmọ mo jẹ́ bàbá mi mo ní Àrẹ̀mú Eléwì láyé mà mí sí àyàn Bísí Ṣẹ̀rífù bàbá tìyá sọ mí o mo ti bọ́ ṣèbà lọ́wọ́ àwọn tó ní ilé ayé kò lè rí ilé ayé gbé pẹ́ mo ti bọ́ ṣèbà lọ́wọ́ àwọn tó lọ́rùn kó má bàa kú léwe mo ní àṣeyí sàmọ́dún ó ṣèyí tán bó o bá ṣèyí tán o tún ṣe míì sí i ò ní kú léwe oyin òkì dẹnu kábànújẹ́ ojú kí káyọ̀ kó di banújẹ́ fojú o aṣọ funfun ti lékeleke aṣọ funfun ń tàdàbà mo ní funfun láyé rẹ yóò mọ funfun nẹ́nẹ́ mo ní happy birthday to you bàbá mi Adédayọ̀ Fásakí Emmanuel mi happy birthday to you o ire.